àsìkò yìí. Ìbà ní ọwọ́ Ọlọ́run, ìbà èèyàn. Mojú bẹ́sù lápá kan o. Èso ní ṣe mí, kò ní ṣe gbogbo ojú tó ń wò mí pátápátá. Nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáyé. Èmi ọmọ yín náà ni Dr. Hafiz Abolade ọmọ Arábìdé tí ẹ ti mọ̀. Ẹ rí i pé lórí ètò yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìwòsàn ara àti báwo la ṣe lè dáàbò bo ẹ̀mí wa. Báwo la ṣe lè dáàbò bo ẹ̀mí wa, torí pé ìlú tí a wà ń sìn yín ó ti di ìlú kólórí di orí ẹ̀ mú, ìlú àwọn ará bí ni wọ́n ti kó wa lẹ́rú, wọ́n ti kó wa ní pàpamọ́ra. Ẹ rí i pé níjọ́un igi báyìí ni wọ́n fi ń lé ẹran wọn, ṣùgbọ́n sìn yín ẹnì kan tó ń fi ojú àwọn bàbá wa rí lókè Ògùn àti níbòmíì tó jẹ́ ilẹ̀ Yorùbá náà. Gbogbo ọ̀tọ́ bá ti wá fẹ́ fi àṣírí tí mo fẹ́ fi kalẹ̀ yìí fi da ojú kọ ọmọ Yorùbá, tó bá ṣe kò ní jẹ́ fún ẹ. Mi wá fi àṣírí kalẹ̀ pé ká máa fi ṣe jàgídíjàgan àbí ká máa fi já olè. Ìwọ tó bá fi ṣe jàgídíjàgan àbí ó fi já olè, pẹ̀lú ògùn Ọlọ́run, ikú ògùn òun ni o máa kú, gbogbo sí ń jẹ́ ti Elédùmarè. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, èyíkéyìí tá bá wò jẹ́, á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún Ajíbíkin tó kọjáwé, á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún Ọ̀sán Ìbíkin tó kọ̀wé bò. Ajíbáyé ní ọlọ́pọ̀ ọdẹ ló mọ́ lọ tó fi lè wé àtẹ̀gbò, àtẹ̀wé àtẹ̀gbò kọ́ mọ jẹ́ fèmí àti yín lónìí. Ẹ̀wọ̀n mobile ìròyìn àti ìwé ẹ ká máa kọ àwọn nǹkan yìí sílẹ̀. Báwo la ṣe ń dáàbò bo ara wa lọ́wọ́ àwọn agbésùmọ̀mí? Bá mi lọ wá ìfun ajá, akọ ajá, ìfun akọ ajá. Bá mi wá èso àfọlá àti ẹyọ atare, pẹ̀lú ìfun ajá yìí. A yọ ìfun yẹn, a pọ̀ ìgbẹ́ tó wà nínú ẹ̀ kúrò, a wá fi ká dédé ìdí wa. Ó ti yé yín, a fi ká dédé ìdí wa, torí pé òǹdè ni. A tún lè ràn ní ìfúnpá. Ó ti yé yín, òǹdè ni. Tẹ́ pé ìfúnpá la fẹ́ fi ṣe, tá fẹ́ dè mọ́ra, tẹ́ pé a fẹ́ fi sápá ni. A wá ìfun akọ ajá yẹn dédé apá wa, a pọ̀ ìfun rẹ̀ dànù. Ọ̀nà méjì la lè gbà lò. A lè ṣe ní òǹdè, a lè ṣe ní ìfúnpá. Bá mi wá èso àfọlá 21. Bá lọ́dọ̀ àwọn lẹ́kùn lẹ́ja, ẹ sọ pé ẹ fẹ́ ra èso àfọlá, kó jẹ́ 20 àti ẹyọ kan. Ẹyọ atare 20 àti ẹyọ kan, pẹ̀lú èso wéréǹjéjé, èso wéréǹjéjé pẹ̀lú èso wéréǹjéjé. Tí ó ti yé báyẹn, báwo la ṣe máa ṣe? Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo ni wá ni, pásítọ̀ ni wá ni, èyíkéyìí tí àbáwò kí a jẹ́, ẹ dákun mo bẹ̀ yín. Bá mi share àwọn nǹkan yìí, ẹ tẹ like, kí ẹ subscribe. Báwo la ṣe máa ṣe? A pọ̀ ìfun ajá yìí, yọ ìfun yẹn tá a ti yọ kúrò. Bàbá, oògùn pọ̀, olóògùn ní filẹ̀ ni. Mo rí pé láwọn bàbá wa tí wọ́n fi àṣírí kalẹ̀ fún wa, wájú tí wọ́n kọjú sí, Ọlọ́run jẹ́ kó dáa. Ẹ̀yìn tán fi sílẹ̀, ẹ̀yìn náà bàjẹ́. Àtèmi àti ẹ̀yìn wọn ò ní bàjẹ́, tàyà tọmọ tẹbí tará. Láti pọ́ ìfun tó wà nínú akọ ajá yìí kúrò, a fi èso àfọlá kan sínú rẹ̀. Láti wá fi èso àfọlá kan sínú rẹ̀, a fi olúwèéje tí a mọ̀ sí ojú ẹyẹlé, a fi sínú ẹ̀, a fi àtàrẹ sí i. A tún fi èso àfọlá sí i, a fi olúwèéje sí i, a fi àtàrẹ sí i, títí bá ṣe máa tó sí i lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn. A máa fọwọ́ pọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bí a ṣe máa fi sí nìyẹn, títí tí ó fi pé tó ti wá pé tí a ti ṣe tó pé. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, èyíkéyìí tí àbáwò jẹ́, ẹ dákun mo bẹ̀ yín, mo forúkọ Ọlọ́run bẹ̀ yín. Ẹ share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ẹ bá ti wá kí gbogbo àwọn nǹkan yìí sí tán, àti kì í sí
ó ti yẹ báyẹn á wà lọ gbé pamọ́ sínú ibì kan. kó sì pa gbé pamọ́ yìí tá bá ti ṣe gbogbo ẹ̀ tán á wà pa àkùkọ adìẹ kan. àkùkọ adìẹ òun là á pa sí i, á ru ẹ̀jẹ̀ rẹ̀ sí ìfun yìí, á fi wọ́ gbogbo ara ẹ̀. ẹ̀jẹ̀ àkùkọ adìẹ tó gbó dáadáa ó ní á pa sí i, á fi ṣe dáadáa. adìẹ tó gbó dáadáa ni o. ṣé wàá rí kíní ìbọ́họ̀ àbí kí la máa ń pè é tó wà níbi ẹsẹ̀ adìẹ àkùkọ yẹn, á gé kíní yẹn, á gé ẹsẹ̀ rẹ̀ méjèèjì. kíní yẹn mọ́ wà níbi ẹsẹ̀ adìẹ ọmọ yẹn sọ̀nsọ̀ báyìí bí ẹ̀gún báyìí. wọn làwọn fi jí ìfun yẹn ní ẹnu lápá ọ̀tún àti lápá òsì. bá ti wá pa adìẹ tí a ti pa bọ ìfun yìí, á wà lọ gbé ìfun pamọ́ síbi tí ó bá pamọ́ dáadáa. àníṣà sórùn o, àníṣà sórùn, á fi síbì kan. ó ti yẹ báyẹn tí atẹ́gùn mọ̀ fẹ́ sí, tẹ́jẹ̀ yẹn bá ti wá gbẹmọ́ lára, ẹ̀ka ràn ní òǹdè ká fi aṣọ funfun dédé rẹ̀ ká fi aṣọ funfun wé, ká wá ràn ní òǹdè ká máa fi sí ara. bí ó ṣe jẹ́ nìyẹn o. ojú tẹ̀ fi ń wà ojú náà ní fọ́, èyí tẹ̀ fi ń gbọ́ wa ìsìn náà ní di ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé báyìí ní àtí gbogbo ayé ò nílùú fún wa jó. àárí jẹ àárí mu àárí ná àárí lò àárí ń gbé sọnù bí kì í ṣe ibi ọmọ. ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn product alọ́lọ́kùn òjọ̀kan, a ní àgúnmu jẹ̀dí, àgúnmu ọ̀pá ẹ̀yìn, àgúnmu alẹ́, bákan náà ní àwọn àgbo ní oríṣiríṣi. níbikíbi tẹ́ bá wà, iṣẹ́ yín ó tẹ̀ yín lọ́wọ́, àní disappoint yín. ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí, ẹ bá wa share program yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi like kí ẹ comment, ojú òní tì yín, àní nẹ́kan tán kí a tó rí kan. ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀.